Kí ni àwọn ìṣẹ̀lẹ̀ yìí tó ń ṣẹlẹ̀ sí màmá wa Màmá Rainbow báyìí? Èyí mà wá gbẹ́nu tán o. Àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá wo rèé báyìí ẹ̀yin èèyàn wa? Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan bí a ó sì máa sọ fún yín àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí màmá wa Màmá Rainbow. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ẹ̀yin èèyàn wa, ṣàdédé ni àwọn èèyàn nínú movie industry ni wọ́n dédé bẹ̀rẹ̀ sí kí màmá wa Màmá Rainbow kú ọjọ́ ìbí náà celebrate wọn lọ́tùn lósì náà kí Màmá Rainbow pé ó kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ o, èyí tí màmá wa pé 83 years ní orílẹ̀-èdè ayé. Ẹ̀yin èèyàn wa, níṣe ni gbogbo àwọn òṣèré ilẹ̀ Yorùbá ṣe ni wọ́n kí màmá yìí lọ́tùn lósì náà ni wọ́n gbé ìyá lárugẹ náà celebrate ìyá yìí lọ́tùn lósì. Ọ̀rọ̀ ilé ńlẹ̀ o, kódà àwọn tí a kò rò wípé wọ́n ó celebrate ìyá Rainbow gbogbo wọn náà celebrate ìyá yìí lọ́tùn lósì. Ẹ̀yin èèyàn wa, ó dáa ni o kéèyàn dàgbà kó ṣe rere láàrin àwùjọ nítorí ká ní pé ìyá yìí ò ṣe rere ni ṣe ẹ̀rù wípé àwọn òṣèré Yorùbá èyí tó ń kí ìyá yìí tó ń gbé ìyá yìí lárugẹ ǹjẹ́ rò wípé wọ́n gbé ìyá yìí lárugẹ báyìí tàbí ẹ̀rù wípé wọ́n kí ìyá pé wọ́n kú ọjọ́ ìbí. Ẹ̀yin èèyàn wa, Ọlọ́run á jẹ́ kí gbogbo wa dàgbà ká darúgbó láyé o nítorí Màmá Rainbow wọ́n ti ṣe dáadáa nínú industry Yorùbá. Níṣe ni gbogbo àwọn òṣèré Yorùbá náà celebrate ìyá yìí nínú wọn dùn náà ṣayẹyẹ náà yọ̀ lórí ọjọ́ ìbí màmá wa Màmá Rainbow. Tó ẹ̀yin èèyàn wa, kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button wò fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ó tún di ọjọ́ mìíràn, ọjọ́ ire, ó dàbọ̀.